ojoojúmọ́ pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà. Episteli ti Pọ́ọ̀lù Àpọ́stélì yọ wọn ará Éfésù orí 5. Ẹ̀mẹ́ ọkọ ẹ fẹ́ràn àwọn aya rẹ̀ gẹ́gẹ́ bí Kristi Jésù Olódùmarè ẹni tí fẹ́ràn òjọ. Ó dẹ́ fu ara rẹ̀ hun. Òun lè sọ di mímọ́. Núdẹ̀yìn àti fu ọ̀rọ̀ wẹ̀ mọ́ nínú agbada omi. Òun lè mú aṣọ́dọ̀ ara rẹ̀ gẹ́gẹ́ bí ìjọ rẹ̀ ní ògo náà ní àbàwọ́n tàbí àìní àbùkù ọ̀kan ṣoṣo tàbí lọ́kọ́run báwọn ni. Ṣùgbọ́n ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Báàgẹ̀lẹ́rùn ń bójúmú yọ wọn ọkùnrin wọn máa fẹ́ràn àwọn aya wọn gẹ́gẹ́ bí ara wọn ti kà wọn. Ọ̀nìkọ́nírè bá fẹ́ràn aya ó fẹ́ràn ara rẹ̀ nítorí èso nìkan nírè kórìíra ara rẹ̀ rí bí kò ṣe ọvọ ó máa tẹjú rẹ̀ ó dẹ̀ máa ṣùkẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí Kristi Olódùmarè ẹni tí ń ṣe rí jọ. Bíbélì dùn ká èdè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà.